nínú ìwé ìròyìn wa tó lójoojúmọ́ ti orílẹ̀-èdè yìí. Ẹ mọ̀ pé kì í ṣe mi nìkan mo máa wà ń bí ní àyájọ́ èní. Mo ní contracted body's friend, mo ní contracted bodyguard. Ọlọ́run ti Tùngbá FM àtọ́lọ́run gan dìdí wọ́n dìdí wíìlì ẹ̀ fún mi pé Tuesday o ẹnu yìí náà ni ẹnu yìí ní Abẹ́òkúta lẹ́nu dákú Abẹ́òkúta wọn lẹ́nu dákú. Ẹ wo kákàkiri gbogbo bíi tí afẹ́fẹ́ ìkànnì iléeṣẹ́ rédíò yìí bá fẹ́ dé èmi á máa kí bí mo ṣe máa ń kí gbogbo ìgbà pé iná kwana iná gèjìyà akúbójú ọjọ́ ti rí. Màá máa jẹ́ òye yín pé ìgbìrà pọ́ńbélé lèmi mi ní fọwọ́ òsì báyìí mi ní fi júwèé lé fádà àti mọ́dà mi yẹn náà o wọ́n ò ní. Yèyé Olúwaṣeun fún mi Ajíbọ́sẹ̀ lèmi ń jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi nílé lẹ fẹ́ràn tẹ máa ń pè mí nǹkan tẹ gbádùn kẹ máa pè mí nìyẹn. Ẹ wo ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ àtúntì dé bá a ṣe máa ń dé náà nìyẹn. tó nínú Ọlọ́run bá ní wà láàyè mi wà adẹ́dá ṣẹ̀dá àtúnbá ọ ní bùbá rẹ torí pé gbogbo obì ilẹ̀ rẹ Olódùmarè mímọ́ ọba tí ń tini lẹ́yìn ètò tó bẹ̀rẹ̀ rèé ọ̀rọ̀ tó ń lọ the trending issues láti kan ní Tùngbá agbátukọ̀ bá àtukọ̀ ètò náà bí ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ iṣu ń bẹ níbi orí bùkátà fagbẹ́ òkú gan tàjùbọ̀ orí bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀ mọ̀lú bá di bùkátà fẹ́lẹ́ kọ́mọdélé ayé mọ̀lú bùkátà Ọlọ́run Ọlákìtàn Adégòkè lórúkọ ti tèmi tí gbogbo ayé mọ̀ sí bùkátà Ọlọ́run ọ̀rọ̀ tó ń lọ the trending issues ó tún ti débi ìbà náà rí àdúgbò lọ gbogbo ẹni tó ti pẹ́ ẹ̀ lè fi ètò yìí ṣeré ẹni tó yẹ pé ẹ̀ lè ṣe kẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí nìkan ní Tùngbá ní gbogbo ìgbà àdúpẹ́ I appreciate gbogbo We appreciate you. Thank you so much for being our fans. Thank you for being there for us all the time, for appreciating us. I really appreciate you gan. Àmọ́ rírì yín o, ẹ ṣeun gan. Gbogbo ẹni tẹ́ lè ṣe kẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ ṣàdúrà fún wa nítòsán tá a jì àmọ́ lórí. Mo ní kí làwọn ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí nípa pàpà la ṣe ká lè tètè ṣe ojú òpó sílẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá ló ti gbéye nípa ohun tá a fẹ́ gbé yẹ̀wò látàrí àkọ́kọ́. Dégòkè ààrẹ sọ̀rọ̀ lánàá òde yìí ni o. wọ́n tẹnubọ gbohùngbohùn ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bọ́lẹ̀ lórí níkànnì amóhùnmáwòrán kan bẹ́ẹ̀ wọ́n ti fi ọ̀rọ̀ wá ààrẹ Muhammadu Buhari ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè tán fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ọ̀kan òjọ̀ kan ọ̀rọ̀ làárẹ̀ sọ. ká bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò lọ́lọ́kan òjọ̀ kan ibo ni ká ti bẹ̀rẹ̀ orí pa àmì kanlẹ̀ tó rọrọ̀ pọ̀. ọ̀rọ̀ pọ̀ gidi ààrẹ sọ̀rọ̀ nípa pé wọ́n sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá lórí àlééfà pé wọ́n kùnà láwọn apá bíi kan àwọn náà ti fèsì láàárọ̀ yìí. ààrẹ àti ẹgbẹ́ yẹn òṣègbè òṣèlú yẹn lọ́jọ́ ní gbólóhùn sentences of gbólóhùn ní ká pè àníjájọ bá wọn parí ẹ̀ pé come wait dance sit stand sit no ṣe stand sit kí tún ní yòókù PDP join together APC word and opposite ni. ó ti yẹ yín lébẹ̀ yẹn ẹja filẹ̀ bẹ́ẹ̀. wọ́n sọ̀rọ̀ nípa ìṣeségesège ètò ààbò that is insecurity. wọ́n sọ̀rọ̀ nípa pé ọ̀rọ̀ nípa wọ́n ní pé ọ̀rọ̀ pé owó ò wọlé sí àpò ìjọba. ó ṣe yẹ kó wọlé. àti pé bí owó orí tó yẹ kó wọlé tí ò wọlé àwọn nǹkan lóríṣiríṣi àwọn ìdàgbàsókè tí ìbá ti dé bá orílẹ̀-èdè látàrí pé ò wọlé wọ́n ní bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. nípa ìṣeségesège ètò ààbò lórílẹ̀-èdè yìí wípé ó fa sábà bí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ààrẹ sọ gbogbo ìgbìyànjú wọn wọ́n sọ̀rọ̀ nípa gbogbo àwọn àṣeyọrí wọn lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ibi tán ti kùnà their failures the insecurity ebo yẹn tí ó pọ̀ the English is lóríṣiríṣi làwọn ebo yẹn o. nípa ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń fi ojú sùn lé lórí ni wípé ṣẹ́rẹ́ àwọn agbésùnmọ̀mí ṣe kéde wọn pé alákatakítí ni wọ́n. Yes. But these bandits, why can't you declare them as terrorists? Which Ààrẹ Muhammadu Buhari, the number one citizen of this great nation of ours called Nigeria. He could achieve that applausively yesterday. Yes. And he received a lot of kudos and nod for that. Yes. No. So kì í ṣe pé ààrẹ ò ní gbóyà. Ààrẹ ní gbóyà. Ààrẹ gbìyànjú láti ṣe eléyìí fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti ń sọ pé àwọn agbésùnmọ̀mí
ẹ kéde wọn pé alákatakítí ni wọ́n terrorist kò sí èbó méjì ju pé they are terrorists. alákatakítí ìṣẹ̀dá tí pàlú lẹ́kún sọ̀lúdà horo tí fi àdó olóró ṣe gbogbo nǹkan gbàngbàng. ó tún fi ewì ó tún fi ó fi ń bà kẹ́ up fún wọn. kódà níbi tán dájú tó wọn a tún máa lo àgbo òyìnbó ajégun jẹran kò sí tí wọn lè fi báyìí jà á sì lè fi bá wọn. ẹlẹ́dàá o. lẹ́yìn pé tán bá ti gbé èèyàn tán lọ gbé pamọ́ síbì kan tán tún náà máa gba ìtanràn lọ́wọ́ àwọn ẹbí òǹtọ̀hún. ààrẹ ṣe léyìí lánàá tínú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá dùn. ààrẹ tún sọ̀rọ̀ nípa Nnamdi Kanu wípé ẹ wo níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ ti dé ilé ẹjọ́ àwọn yọwọ́ ṣẹṣẹ o kí ohun Nnamdi Kanu àti ìjọba àti ilé ẹjọ́ kan jọ lọ máa wò kán máa ràn. nítorí o Muhammadu ọmọ Buhari rọ́pọ̀ tí ààrẹ sọ lánàá nínú ìwé ìròyìn láàárọ̀ yìí látàrí pé ààrẹ Muhammadu Buhari tún gbéra tó ń jẹ́ kó di mímọ́ pàrọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ nígbà tí wọ́n gba ètò ìṣàkóso ìlú lọ́wọ́ wọn ìyẹn People's Democratic Party wọ́n ní wípé nínú ìrìn àjò wọn tí wọ́n rìn fún ọdún mẹ́rìnlélógún pé ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ló wà nínú ìrìn àjò ọ̀hún wípé àṣeyọrí tí wọ́n fi wá nìkan tọ́ka sí pẹ̀lú ọ̀kan òjọ̀kan àròkọ ọ̀rọ̀ ẹlẹ́dàá o tó àwọn náà tún lè sí àwọn náà ti fi sí àwọn gan jẹ́ kó di mímọ̀ wípé kò sí àǹfààní kan tí àwọn rí jẹ nínú ètò ìṣàkóso ààrẹ Muhammadu Buhari àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tún dá padà tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ nílùú táwọn náà tún sọ fún ààrẹ wọ́n tún jẹ́ kó di mọ̀ pé kí là ṣe yọrí ààrẹ ẹ jọ tá a bá ní ká wo ta ìláwẹ̀ òbí kápẹ̀ gan tá a bá ní ká wo ta ìláwẹ̀ orógbó kápẹ̀ gan rẹ̀ ẹ jẹ́ a máa rántí ibi ìwúlò rẹ̀ níbi àdúrà àti nǹkan àṣeyẹ gbogbo a máa wà lọ torí àìláwẹ̀ kápẹ̀ gan orógbó bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ni kò sí ohun tí ààrẹ ṣe torí pé ààrẹ ń jẹ́ kó di mímọ̀ pé sẹ́ àìní àsìkò táwọn àìmọye àwọn àtúnṣe tó dé bá ọ̀rọ̀ àwọn ológun lórílẹ̀‐èdè yìí àpènà tó sùn lókun gbogbo àwọn ológun tó lè jí wọ́n wòye àìmọye àwọn láti ìṣàkóso àwọn irinṣẹ́ ogun ìgbàlódé làwọ̀rẹ́ kọ̀wé sílẹ̀ òkè òkun láti rà kí wọ́n lè fi gbógun ti àwọn agbésùnmọ̀mí tí àwọn nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀ ṣé ò sí tí àwọn ọ̀rẹ́ ààrẹ nídàkejì ti sọ pé kí là ṣe yọrí ààrẹ tá a bá ń sunkún ká máa ríran lẹ́nu kan ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni ò sí ohun tí a lè tọ́ka sí nínú lábẹ́ ètò ìṣàkóso ààrẹ Muhammadu Buhari ṣé gbogbo ara náà náà fi ṣe àbàwọ́n tó bẹ́ẹ̀ àbí kí ló ń taari sọ àti lápapọ̀ gbogbo ọ̀rọ̀ tí ààrẹ sọ lánàá ìdí tá a ti kà náà ròyìn láàárọ̀ tòní nípa ṣe ségesège ààrẹ ní pé ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ tó dàbẹ̀ ní kò ṣẹlẹ̀ iṣẹ́ ségesège ètò ààbò ni nísìnyí wọ́n sì ti kéde àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí alákatakítí terrorist ẹ jọ̀ọ́ ìhàwó ní gbogbo ọ̀rọ̀ yìí kọ sí àti béèrè tá a béèrè àti ọ̀rọ̀ tá a rẹ sọ lápapọ̀ lánàá wọn bá mọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ọ̀rọ̀ ti Kánú ni àníṣe kò kan àwọn bàtàní Amẹ́ríkà ẹ pàṣẹ ayé wà lọ́wọ́ yẹn nìkan yọ̀ǹda Kánú ní rárá o ẹ̀mí àwọn ọ̀ràn ọ̀rọ̀ ti délé ẹjọ́ ẹ jẹ́ kí àwọn àti ilé ẹjọ́ kan jọ máa fà láàrin ara wọn gbogbo ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sí wa ní pápá káṣíjú òpólẹ̀ o ẹlẹ́ẹ̀kejì ní ìlú Abẹ́òkúta ní agbègbè Àdìgbẹ́ ṣẹlẹ̀ kan mọ̀ ṣẹlẹ̀ nípa bí àwọn ọmọ ogun orílẹ̀ pẹ̀lú àwọn aráàlú kan wọn ní gbólóhùn àṣọ wá ṣẹ̀yìn wọ̀. tí àwọn ológun wa tí wọ́n lo ọwọ́ agbára. lẹ́yìn ìtàkùrọ̀sọ lọ́sàn-án àwọn ológun gbẹ̀nà míì yọ lóru ní aago kan òru wọ́n lọ dá sẹ̀ríà fáwọn ènìyàn wọ́n sì kéde wọn wípé agbésùnmọ̀mí ni wọ́n látàrí pé wọ́n ní gbólóhùn asọ̀gbọ́n mi sí omi òtó lọ́sàn-án tí wọ́n rò pé bóyá àwọn ẹni ọ̀hún
ó ṣeé ṣe kí wọ́n lẹ́nu ju àwọn lọ tàbí bákan wọ́n wá gbọ́nà yọrọ lóru wọ́n wá jẹ́ kó di mímọ̀ fún gbogbo ọmọ nàìjíríà pé ha agbésùnmọ̀mí ni wọ́n nà á torí ẹ̀ làwọn ṣe sọ wọ́n di chicken àwọn ṣe pa wọ́n bẹ́ẹ̀ làwọn lè jẹ wọ́n wọ́n sọ wọ́n di chicken làwọn ṣe tẹ̀ wọ́n pa lóru ọ̀sán lójúmọmọ ni wọ́n ní gbólóhùn aṣọ èdè àìyedè nígbà tó dòru wọ́n tírèsì wọn lọ wọ́n wá wọn lọ wọ́n dẹ̀ takotako wọn wá ní agbésùnmọ̀mí ni wọ́n ṣé nítorí agbára tí àwọn ìṣẹ̀dá yìí ní ǹjẹ́ ìṣẹ́rù ìbá ọlọ́run dáríjì wá ìtàjẹ̀sílẹ̀ àìnítumọ̀ tó ti bẹ̀rẹ̀ náà rí ọdún 2022 ọdún ìta fi ọdún 2021 ṣe tá a pariwo tí mo rò pé ó yẹ ká ti rí wọ́ gbogbo ìwà pálá yìí sílẹ̀. ọdún tó sọ̀rọ̀ tó kilẹ̀ tó pòwe ọdún 2022 tó yẹ kó jẹ́ ọdún ìtura. ó sì fi atẹ́gùn ìtura ńgbà tá a kọ́kọ́ wọ̀ o. àbí o ọlọ́run ti paróko ọyẹ kọ́kọ́ mú rẹ́lẹ́ ọlọ́run ti paróko àdúrà àwọn àyànfẹ́ ó ṣe bẹ́ẹ̀ ń gbà ìgbà ó bó ti ẹ̀ṣẹ̀ ọjọ́ kan àbọ̀jọ́ méjì ládùúgbò tí ṣe é fi ara yí ọyẹ́ ní ètò jẹ́ pé ó ti ṣẹlẹ̀ ti pẹ́ ní December ní ètò paróko pé ọdún yìí ṣe ọdún ìtura ní 2022 ó paróko ọdún ìtura ǹjọ́ wá da ká tí ń tètè máa gbójú agan síra wa pé àmọ́ níbọn lọ́wọ́ náà mo tẹ́ wọ́n ṣe ológun dáṣẹ̀ rí àwọn dìlítì ẹ o àwọn ẹwẹ́ tó máa àwọn kan náà. mọ́tẹ̀ ṣe máa ń sọ ní ẹ̀ máa dìlítì ẹ̀ ń sìn sìn. láì ṣe mẹ́sẹ̀jì tí mo fi kàn ó mà sún mi o. ẹlẹ́dàá ká ọlọ́run gbọ́ ìbẹ̀rẹ̀ ọdún yìí ẹja máa tàn ra wa jẹ sá ó ń pàrókò ọyẹ́ yẹn rẹ̀ mú tí ò ti ń ṣẹlẹ̀ ọjọ́ wa ni ọyẹ́ ti sáré mú December bẹ́ẹ̀ January náà ó tún gbé wọlé ẹjọ́ torí tọ́ lọ́hùn ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa àdúrà àwọn àyànfẹ́ ti ń gba ọdún yìí ọdún ayọ̀ ni ká tún ti bẹ̀rẹ̀ sí máa parọ́ mọ́ra wa láti January ẹ̀wọ̀n lágbára ọjọ́ wo la ti àti ẹ̀wọ̀ pé ẹran tá a sọ ọdún gan ìtì tán ní ṣáṣù wa. èyí ti wọlé bọ̀ rúùmù ẹ ti jáde láìmọye ìdí àwọn èèyàn rèé o. géńdé ọlọ́run méjì tí kì í ṣe ẹran o kì í ṣajá tán bẹ́ẹ̀ di oògùn tán bẹ́ẹ̀ háì. tí èsì adìyẹ tí wọ́n máa rà wọ́n ti kọ́kọ́ fà á tọ̀tọ̀tọ̀ òun náà ti máa retí ikú ẹ̀ẹ̀kan náà véu ni. Dégòkè ọ̀rọ̀ yìí jọ bí eré kì í ṣeré ó jọ àwàdà kì í ṣàwàdà o. ṣùdà tùmí ìyànà dúró. ẹ̀yin ènìyàn wá tó wọ́n dẹ̀ ti sọ pé agbésùnmọ̀mí ni wọ́n ẹni àjọ tún ti bẹ̀rẹ̀ àwọn kan lọ́dún tó kọjá wọ́n ní kí kọ́pà kó máa kóra mọ́lẹ̀ àbí kílẹ̀ tẹ̀ ṣe fún kọ́pà náà wọ́n ní nítorí kó sọ I love you oríṣiríṣi náà tó kọjá ti obìnrin tó sọ fún kọ́pà pé ó bẹ̀rẹ̀ sí na bàbá yẹn nítorí pé ó sọ pé kí ló sọ obìnrin sóbìnrin ó pọ̀ ṣòtẹ̀ rí àwọn ológun kọ́pà tọdún tó kọjá yẹn aráàlú oríṣiríṣi ìkànnà ni wọ́n máa kóra mọ́lẹ̀ ìkan ló lọ sọ I love you lẹ́sùn mọ̀ pé nítorí ìfẹ́ nìyẹn ṣe pòórá mọ́lẹ̀ ìkan sọ I love you dáràn torí ìfẹ́ nìyẹn ṣe pòórá mọ́lẹ̀ o. ìkan ni wọ́n náà fi omi ìgbọ̀nsẹ̀ gbogbo ẹ̀ ló yí náà yí lé lórí ìlòdè yunifọ́ọ̀mù tó ti bẹ̀rẹ̀ sí parókò lọ́dún yìí náà rèé tó ti fi wẹ̀ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ò lè mú. àfà lọ́lọ́run lọ́wọ́. wàhálà ò yẹyẹ o kò tí ì dání ẹni tó lọ́wọ́ yẹyẹ ẹlẹ́dàá ṣàánú. tó ó lẹni tọ́lọ́run ò lè tọ́yẹ́ ó lẹni tọ́lọ́run dá tí ò lè mú ṣá. kò tí ì sí. òótọ́ lọ̀rọ̀ tó sọ pé tọ́lọ́run ò lè mú kò tí ì dá kò sì ní dá o. ẹ jọ ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ lánàá ìhàwó lọ́kàn òjọ̀kan ọ̀rọ̀ tí ààrẹ sọ ló kọ sí. ìṣí tó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta àwọn ológun tí wọ́n ní gbólóhùn aṣọ pẹ̀lú bloody civilian tí wọ́n tó wá di tí wọ́n lọ bloody civilians iná máa ń pè yan. táwọn dílé tiẹ̀ ló kù. ẹ jọ Sadiqi 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lójú ewé WhatsApp wa
tẹ máa ń fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa ń bẹ̀ 09153250156 09153250156 wọ̀nyí ni ojú òpó tẹ láǹfààní láti fi kàn sí wa ní àárọ̀ tòní lórí ètò ọ̀rọ̀ tó ń lọ. hello. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Iléeṣẹ́ Tùngbọ́ ò ní dàrú láéláé. Àmín. àmín. Atẹ́gùn burúkú tó ń fẹ́ káàkiri kò ní fẹ́ lù yín bẹ̀rẹ̀. Àmín. àmín. Ìyá mi wá sọ ní ẹ̀ ní ríjà ayé. àmín. àmín. My humble brother á ní wọn ò ní jí yín gbé. bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àdúrà ńlá ni o. láti Ìjẹ̀bú ayé pé láti Ògìjó. Ẹni tátẹ́gùn burúkú ò bá fẹ́ lù. Tí ò ní jà ayé, tí wọn ò dẹ̀ jí gbé. Orí ọ̀fẹ́ ńlá lórí gbà. bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ta wà ní kọ gbogbo etí tó ń gbọ́ wa lágbára Ọlọ́run. Àmín. Akin ọmọ Akin láti ìlú Ṣàgámù. ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ òyìnbí. Yes sir. Bàtà Ọlọ́run o. bàbá nìyẹn present sir. Báyìí sí o. bá wa wọ ẹ̀gbọ́n mi tó dá alálùbáríkà Ẹni ìṣẹ̀dá. dààmú lágbára Ọlọ́run. àmín Àmín. lágbára lọ́hùn. Ìbéèrè ní àkọ́kọ́ rèé fún gbogbo etí tó ń gbọ́ wa. Kí ni iṣẹ́ army? Kí ni iṣẹ́ custom? Ṣé àwọn aráàlú náà ní kó máa dáàbò bò ni? Àbí ẹrù tó ń jáde? Àbí tí ogun bá fẹ́ wà náà ní kó máa dáàbò bò? Ìyẹn ìbéèrè àkọ́kọ́ nìyẹn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ TV station tó lọ interview ààrẹ lánàá. Gbogbo wa náà la gbọ́. Wọ́n fi àyè lẹ̀ fún ẹran láti máa dà. Ṣùgbọ́n wọn ò fàyè lẹ̀ fún ọlọ́pàá ìpínlẹ̀. Ó dà nǹkan tó dá ní. Tẹ̀mẹ́ pé àròjinlẹ̀ ni. Ẹ̀rọ láàbò èèyàn ò láàbò. Tẹ̀mẹ́ pé gbogbo wa náà lájọ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Out of 365 days, 6 days títí lọ, ó kù 59. Àwa sùn kárò onígbòbò là ń lọ. Àwọn tó ń gba ráìsì, ẹ jẹ́ kó sùn o. Àwọn tó ń gba índómì, ẹ jẹ́ kí wọ́n sùn. Ṣùgbọ́n ìdílé ìgbàgbọ́ kìíní kan ní pé spaghetti. anybody Àwọn tó ń gba gàrí. gba nǹkan yẹn kò lọ́jọ́ ọ̀la ẹ má bínú o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o. Bẹ́ẹ̀ni. nílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ti ní Àgbọ́yé. pé kó o bá gba nǹkan yẹn òun ò lè lágbàdìkà láyé. kábíyèsí Ọlọ́run. ibùdó kan tó bá fún ní 5 bags of rice ó di di ọdún kan tó kábùkátà ìgbésí ayé ẹ̀ ìyẹn fún ìyẹn. àwọn tí Abẹ́òkúta akíwọn àti rí nǹkan tó ṣẹlẹ̀ Bẹ́ẹ̀ni. gbogbo àná la mọ̀ pé nígbà tí wọ́n ní ájúmẹ́ǹtì lọ́sùn tí wọ́n padà bẹ̀ lọ́kọ̀ọ́kọ́ ooru tí wọ́n dẹ̀ lọ jẹ ogbó wọn run. No, wọ́n dìlítì wọn ni. wọ́n dìlítì wọn àwọn tó dìlítì yẹn ó dá mi lójú pé ṣé ọdún ìṣòdùn fún wọn lé wọn dá. àbẹ̀ wà lè bílẹ̀mù gọ́vnọ̀ nígbà tí gọ́vnọ̀ ti ń pàṣẹ fún ọlọ́pàá lọ́sẹ̀ tó kọ́ lọ sọ́tọ̀ kó lọ sí down. ẹ̀yẹn níjẹrin. gbogbo àjọ wà níjẹrin gbogbo àjọ ń rí. gómìnà pínlẹ̀ Èkó. ṣùgbọ́n ìbéèrè kan ló yẹ ká béèrè lọ́wọ́ ara wa ní pé sáráàlú ló dìbò fún gọ́vnọ̀ ni àbáwọn náà fi wọ́n síbẹ̀. òye ni o lágbára Ọlọ́run ọba atẹ́gùn àlàáfíà ló máa fẹ́ lù wá níbi 2023. àmín. 2023 2022 la ṣì wá. ó kẹ́ ká máa ṣe countdown to 2023 náà nìyẹn. akin ọmọ akin. ká máa countdown ni àbí. hello. lóríṣiríṣi. hello. èyà ẹ bá wa gbóhùn sókè. oh oh. hello. Ah. Oh, thank you for banking with us. See you next time. Ó ní agbára. ọ̀rọ̀ ni. Tí Akin ọmọ Akin sọ nípa ti ọ̀rọ̀. ó mọ̀ pé ọlọ́pàá yẹn jẹ́ kó yé Mr. Gómìnà wípé I take order from above. Above ni o. Hello. Not from you. Hello. àti ìlú ló kí ẹgbẹ́ tó Ọlọ́run ló ń tó. ìṣẹ́lú àjà iná sọ̀rọ̀ láti ìlú Àbúté. Ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. Yes sir. yẹ́rí ẹ̀kọ́ tí fi ojú fún wọn sí i. nítorí pé Buhari ṣe ìjọba Buhari ó ti fi ẹnu kodò. kí Ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí. nígbà tí wọ́n fún ẹran láyé ìfẹ́ pé yẹ́s yára ní security tó pé àwọn akẹta kí àwọn ọmọ òṣù tẹ́ pé yẹ́s bá àwọn Ọlọ́run bá dàbò lórí àwọn ẹran ìfẹ́ pé yẹ́s ìṣẹ́ tó bá wà láti fi wọ́n ṣe. tó wáyé jẹ́ pé ẹran tó máa ní agbára ju àwọn ọmọ èèyàn lọ. tó kọ́nà kó ṣàánú wa níbi tí Buhari kó wa lọ Ọlọ́run nìkan ló mọ̀ Ọlọ́run ló dé. àṣà ní sọ pọ́n kó wa lọ gbọ́ atú báyìí. No, kò lè jẹ́ kára lẹ́yìn. kò lè jẹ́ kára. àṣà máa ọ̀rọ̀ nípa ọlọ́pàá ìpínlẹ̀. iwájú lọlọkọ yìí wà mí lọ. Akin ọmọ Akin mẹ́nu bà lẹ́ẹ̀kan. Yes, state police.
níbi tí ààrẹ Muhammadu Buhari sọ pé ń bá táwọn gómìnà yarí tọkàn òjọ̀kan àwọn èèyàn jáde ẹgbẹ́ òṣèlú People's Democratic Party náà ní ìrọ̀sẹ̀ kámá ní ọlọ́pàá ìpínlẹ̀. hello. ní ṣòfò tó máa fi tó. àmì o. àní ṣe òfurá. orúkọ tí mi ní Alaba Peters olú ọmọ láti Odògùn. ojúmọ́ ire o. ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà ẹ káàbọ̀ sórí ètò. ẹ rí ẹ máa ká parọ́ fúnra wa. àpárọ̀. ilé iṣẹ́ yín ẹ máa exam pépà dáadáa ẹ dẹ̀ máa mú pọ́ìntì jáde ńbẹ̀. ẹ ṣeun sà. ilé iṣẹ́ yín yẹn kò ní jóná. àmín. kẹ́rí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ti lọ sí orí ti ààrẹ wa lórí pé kí káàdùn kó lọ fèsì kọ́ńtẹ́ẹ̀tì kó ti wà ní god. bẹ́ẹ̀ni. kẹ́rí sábà fẹ́ àlàáfíà fún ìlú yìí ẹ jẹ́ kí a máa ṣẹ́dùn kọ́ àmì kébì. nítorí nùbí. òwe náà wà ní ẹ̀pẹ́ tẹ́ bá lé èjò débi kan ó máa yíjú padà. gbogbo agbára tó ní láti fi jà ní. tí wọn bá sún àwọn ará bí ìdẹ́sẹ̀ yẹn lókè nígbà wọn lọ bá àwọn fẹ́ lọ kó lè fún wa fowó òfin pé wọ́n lè fún wa pé yẹ àdẹ̀tí àwọn yẹn tí wọ́n lọ síbẹ̀ wọ́n lọ bẹ ààrẹ. láì ṣe pé ààrẹ fọwọ́ sí wọn ò lè fi kánú lẹ̀ wọn ò lè fi àwọn oníkẹ́ nílẹ̀. ẹ wo àwọn méjì tó gbé lóṣù Nàìjíríà yìí ọmọ àmì tó wà wọn ń retí pé ó ti ẹ̀yìn 2023 kọ́ńtò ní ìsọpọ́fẹ́ fi wọ́n lẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ tábàpẹ́ra ni wọ́n tẹ̀sọ̀ bí ẹ̀jẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ yẹn ó ti yá àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí tí ó bá wọn tọ́ tó bá fi kánú lẹ̀ yìí onígbogbo fún tẹ̀lé lóṣù Nàìjíríà wọ́n máa fún ní ìsọ́sọ́ nìkan tó bá fẹ́ àfẹ́ wà láwọn kó báyìí láfẹ́ fún kíní kan yẹn wọ́n á dẹ̀ máa lọ èdè tó ti ẹ̀yẹ sẹ́yìn àwọn olóko mo máa ń sọ fẹ́ nìyẹn gbogbo inú fún oúnjẹ bíbélì ló wí bẹ́ẹ̀ oúnjẹ fún inú gbogbo ẹ̀ ó dópin lọ́jọ́ kan. ẹ má gbọ́ mi ṣé tó ń pẹ́ yẹn bá ní agbára ó lè máa lo agbára yẹn láti kókó máa fi jì sọ́pọ̀ fún aráàlú torí pé ó jẹ́ alágbára kó wá lo agbára yẹn kó fi ṣèkà fún aráàlú ní ìjọ kan bọ̀ a máa kúrò níbi táwa yìí jẹ́ni rẹ̀ sọ fún yín kẹ́ gbọ́ àwọn tó ń gbọ́ ìbájá àwọn tó kúrò nípa ìbájá ọlọ́pàá ìjọba ọ̀run ó sátẹ̀ ló dẹ̀ wà ó wà dáadáa tó jẹ́ pé àwọn tó kẹ̀ tí wà níbẹ̀ tó máa lẹ́yìn dúró gbogbo kan tí ẹ̀ máa ṣe tó máa kọ́ da lóbẹ̀ èyí tí ọ̀dẹ̀ máa lò ní ọ̀run ó ju nǹkan tó máa lò ní wáyé yìí lọ́run. ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ tí wọ́n ní tó lọ fi mú àwọn tó lọ sí àdúgbò bí ẹ̀kọ́ ló jẹ̀ wọ́n tó lọ sí àdúgbò bẹ̀ yẹn ẹ̀kọ́ tó tó bẹ̀jẹ̀ ẹ̀wọ́n ní bẹ̀jẹ̀ yóò tó wá sí ẹgbẹ́ ìwọ̀n ìwà burúkú náà wúyẹ o ìwà burúkú náà wúyẹ o àníṣòwò náà wà mí tọ́ o ó kó níwà àdúgbò wa o ẹ ṣe kọlọ mọ kakiri wa thank you for banking with us Alaba Peters ẹ ṣeun gan ọ̀rọ̀ rèé ẹnu ọ̀dọ́ ọ̀rọ̀ màrí o jáwọ́ ẹlòmíì tó wà ń bẹ̀. hello sir hello ma. ẹ káàárọ̀ sá o. ẹ mà kó ètò. Ọlọ́run ló ń tò ó. Adéwálé Ògo Ìràwọ̀ ló ń sọ̀rọ̀. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kó ojúmọ́ sá. sẹ́rí mo fi àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yẹn látàárọ̀ ọ̀rọ̀ àṣírí nìkan ló máa ń yàtọ̀ sẹ́rí àkọ́kọ́ lórílẹ̀‐èdè tó ń dà wá láàmú jù àwọn tán pera wọn ní lọ́ọ̀yà náà ń da orílẹ̀‐èdè rú nígbà tí ẹ ní ẹ ń dáràn tó kó owó jẹ tẹ́ni kó lọ máa mú 100,000 wá ẹni tó kó bíi 10 billion jẹ tẹ́ni kó lọ máa mú 100,000 wá owó bẹ́ẹ̀lì sẹ́rí ọ̀rọ̀ orílẹ̀‐èdè àwọn kan máa ń sọ̀rọ̀ kan wọ́n ní èèyàn jẹ́ à ń gbọ́ yín sà. èèyàn jẹ́ ọmọ ìyá mẹ́ta wọ́n fi síbì kan ju bìkan lọ ṣé bọ́dà Nàìjíríà náà ti ṣé gbogbo Nàìjíríà náà ti bọ́dà bọ̀dọ̀jọ́ kálukú ti là ń sìn 2023 ló ń bọ̀ ìpápá jùlọ àwọn ọmọ Yorùbá ẹ̀wọ̀n tó ti ṣẹlẹ̀ láti January wá ẹ̀kọ́ ló fi ń kọ́ wa o ó ní kálukú tó sùn kán ní kálukú jí because àwọn nǹkan kan máa jẹ́ ká má fi pa sọ̀rọ̀ àwọn ọmọ wa jẹ́ lórílẹ̀‐èdè yìí àwọn ọmọ Yorùbá because àwọn pípù yìí ibi tó ń darí wa lọ ó yé wọn o àwa ni ká sojí ṣùgbọ́n ò ní bàjẹ́ o Ọlọ́run á máa fún yín kéré o 2022 ara máa tù wá o ìdí ayé máa jánu ayé wa o ẹ kú ètò. Ọlọ́run ló ń tù ú. Dégòkè àwọn èèyàn tètè ń pariwo 2023 2024 gan. hello. hello ma hello sir. ẹ káàárọ̀ sà. yèyé yẹn náà o. ìyẹn náà sá o. àyìn akọrọ ma o. yes sir. báyìí sí o. báwa o ẹ̀gbọ́n mi alálùbáríkà. kò ní bàjẹ́ fún yẹn. àmín àmín. àkọ́kọ́ tún bá òní jóná. àmín. orúkọ mi ni Babátúndé Fátúndé. amúnidára continental. ṣé rí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
ẹni ọ̀rọ̀ ọlọ́gbọ́n wọ́n ní bákan náà ni o ọ̀rọ̀ ọmùgọ̀ ló yá wèrè àdẹ ní sí èrè tọmọtọmọ. àmín ọlọ́run. lórílẹ̀‐èdè nàìjíríà yìí lédè àwọn ìlú àwọn ìyẹ̀yẹ̀ wọ́n ní ojú ti rà báyìí. yóò ṣe jẹ́ lùmí lẹ́ fi ṣàpẹẹrẹ. ẹ má bínú torí pé ẹ̀yin lẹ́sìn ìlú yìí ló sọ kọ̀ǹfàmù fún orílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. so ojú lójú bá lè ti là ojú àwọn kò tí ì là o wọ́n tó ojú àwa tó ti là pọ̀ ju àwọn tó ju ọ̀rọ̀ là lọ. a lè wá fi wákàtí ọ̀wọ̀ yìí àwa fi rọ fún àwọn tó ju wọn ò tí ì là náà tó ju wọn tún là náà. hello. à ń gbọ́ yín amúnidára. ẹ má gba owó ẹ má gba rẹsì ẹ má gba àkọ́kọ́ lọ́wọ́ anybody gbogbo wa láti ní orílẹ̀-èdè ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tẹ̀lé bẹ́ẹ̀ náà ní pé kájí ní pé èèyàn la dìbò fún àdìbò fọlọ́run èèyàn tó bá dẹ̀ ti dìbò fọlọ́run ò ní pàdánù ṣé ní gbogbo àwọn olórí wa lọ́tọ̀ èèyàn ẹlẹ́ran ara ni wọ́n ẹ kò ṣe kọ́ ló ṣẹlẹ̀ ní Lagos State tí gómìnà pàṣẹ ṣé ìyá máa kéré lórí ìka ẹ̀ ni. àbí o. èèyàn kéré lórí ìka ẹ̀ tó àti jẹ́ kó yé wa àwa ni ká wá sùn ká má gbẹ̀yà ká má di èyàn agbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ fúnra wa ẹ̀jọ̀ ní ká ẹ jẹ́ ká sùn ká lajú wa o èmi mọ̀ pé gbogbo wa bá ṣe pariwo láàrún sọ́nà tó tá a sọ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ká fìdá wa léde ṣé lé ilé yẹn ká tún bẹ̀rẹ̀ láti January sí tá a tún máa gbé sẹ́nu títí ẹ wọ́n bẹ̀ wá o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ mọ́ sàtún. eya amúnidára you have disappeared. hello. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. yes ẹ ma. pè láti ìlú Kòròdú. ok ma. ẹ jọ lánàá ọ̀rọ̀ òfin kan ṣẹlẹ̀ ní sáìdì Ọ̀ṣun yẹn ní Ọ̀ṣun state àbọ̀ láti Ẹdẹ. ok. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín mà. padà máa dé wájú báyìí láti tún Ẹdẹ àmì wò àti ìdéwò rárá bá a ṣe bá àwọn káàdù yẹn táwọn èèyàn ṣàjà tí wọ́n ń ṣe àwọn bọ́ọ̀sì ẹ̀ńlẹ̀ kúta wọ́n ṣe gbá wọ́n ṣe àwọn ṣá mọ́tò slow down àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ọmọ aráàlú àbẹ̀ àdẹ̀rẹ̀ àwọn ọkùnrin kan wọ́n gbé bọ̀ dání àwọn ọmọkùnrin kan wá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò wa wá ń béèrè pé kí ló ṣẹlẹ̀ níbí báyìí ọmọkùnrin bá ní ọkùnrin kan tó gbé sínú mọ́tò kọjá lẹ́gbẹ̀ẹ́ wa rí sínú mọ́tò tó pa èèyàn sínú ilé ibẹ̀ yẹn ó dẹ̀ kún wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn èèyàn wá ń retí pé àwọn aráàlú ní àwọn fẹ́ pa ó ti tọ́ ká gbé lọ sí police station wọ́n máa release àwọn èèyàn máa lọ gbàlẹ̀ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ní Nàìjíríà tá a wà yìí ní àná lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ àná yìí ni o àná sì ni o. ní àná òde yìí. àná òde yìí ojúlé mi wà mò ń bọ̀ láti Ẹdẹ à ń bọ̀ lẹ́kọ̀ọ́. wọ́n ní ọmọkùnrin yẹn arọ́kùnrin yẹn nu mọ́tò lóòótọ́ wọ́n ní ó dúró pa èèyàn nínú ilé yẹn abandon house ni. wọ́n bẹ̀ pààyàn síbẹ̀ wọ́n ló kún àwọn aráàlú wa ń sọ pé àwọn bọ́ọ̀sì náà fẹ́ pa bẹ̀tẹ̀ àwọn tí mẹ́tẹ́kùn yẹn wọ́n rẹ́síkìú rẹ̀ wọ́n gbé lọ. àwọn wo ló rẹ́síkìú rẹ̀ ṣáwọn Àmọ̀tẹ́kùn ló rẹ́síkìú rẹ̀ ni. àwọn Àmọ̀tẹ́kùn. lọ rẹ́síkìú bọ̀bọ̀ yẹn. wọ́n rẹ́síkìú bọ̀bọ̀ yẹn wọ́n gbé lọ. ẹ bóyá wọn ò fẹ́ kọ́ dáràn mọ́ràn. wọ́n gbé lọ sí ọgbà. wọ́n lè gbé lọ àgọ́ ọlọ́pàá. ọ̀nà ẹ̀jẹ̀ náà gbé lọ àmọ́bí tó gbé lọ. wọ́n lè gbé lọ àgọ́ ọlọ́pàá. wọ́n rìlíìsì ẹ̀ kọjá àwọn pa nítorí tó bá gbé lọ sí wọn máa rìlíìsì ẹ̀ àwọn ọlọ́pàá máa fi ilẹ̀ àdẹ́dọ̀gbìjà wọn gbẹ́ni kìíní. ó yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí. assumption ṣe ni madam nítorí pé kálẹ̀ láǹfààní láti tẹ̀lé wọn dé ibi tí wọ́n gbé lọ bóyá àgọ́ ọlọ́pàá ni ó dá mi lójú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ kí àwọn ọlọ́pàá tó wọ́n lè tatú láti sọ pé bóyá àwọn fẹ́ fi owó òfin mú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó pààyàn tí gbogbo ojú ti rí bóyá nítorí ẹ̀ láǹfààní láti. wọ́n kàn ń sọ yẹn ni wọ́n kàn ń sọ yẹn ni mo jẹ́rìí àwọn Àmọ̀tẹ́kùn Ọlọ́run too late for them to avoid you. Ọlọ́run máa fún yín ṣe o Ọlọ́run máa fún yín ṣe ilé àtọ̀nà wa ò ní dàrú ọdún ayọ̀ ní 2022 máa jẹ́ fún gbogbo wa lórí àmín àmín ẹ ṣeun gan ẹ ṣeun gan àti pèyìn láàrú máa ń gbọ́ fúgàmù yìí gangan gbogbo àwọn ìlú wà nínú tùgbà ni máa ń gbọ́ dáadáa. ẹ ṣeun gan. hello. ẹ káàárọ̀ ṣá. ẹ káàárọ̀ sá. àlàáfíà ni ẹ káàárọ̀ sá. ẹ kú iṣẹ́ o. yes. lọ́wọ́ a máa fún yín ṣe o. àmín. ojú omi kì í. àmín. ilé iṣẹ́ ìtura òkè lẹ́nu máa lọ. àmín.
orúkọ tèmi ni adébá israel ń pè ní láti èkó ìlú èkó ni mo ti ń pè ní. àwọn ọ̀rọ̀ tí ẹlẹ́tìrì afẹ́fẹ́ láàárọ̀ àwọn ọ̀rọ̀ kì í jẹ́ pé àwọn ọmọ nàìjíríà lè rí ọgbọ́n kọ́ nínú ẹ̀ dáadáa ni. àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ tí ààrẹ bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lánàá. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí ààrẹ sọ tí a bá ní kí a wo nípa ọ̀rọ̀ ètò ìṣèjọba dáadáa ó jẹ́ ohun tí a gbóṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ wípé wọ́n rí àwọn ọ̀rọ̀ sọ. ṣùgbọ́n tí a bá ní kí a wò ó láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun náà ni iyèméjì ti wà lọ́kàn àwọn orílẹ̀-èdè nàìjíríà nípa òpópó ọ̀nà ibi tí ìjọba ìforílẹ̀. láti ìgbà tí a ti ń sọ̀rọ̀ táwọn agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí wá òfin ìjọba tó ṣùgbọ́n tí a mọ ohun tí ń ṣẹlẹ̀ fún un ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó jẹ́ wípé wọ́n fún ara wọn jù ara wọn fún ìjọba wípé agbésùnmọ̀mí làwọn ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ agbésùnmọ̀mí mọ́ kò sí ìwádìí kan tí ìjọba ṣe nípa àwọn tí ó hàn sí àwọn ọmọ nàìjíríà àwọn tí wọ́n mú tí wọ́n sọ pé wọ́n ti mọ́lé tí wọ́n yà lẹ́ sọ pé kí wọ́n fi lànà òfin tọ̀ wọ́n yìí àwọn wọ̀nyí kì í ṣe pé bóyá wọ́n ká ibi tí wọ́n ti pa ẹ̀yàn wọ́n jà fún ẹ̀tọ́ wọn ni wá yẹ kí ààrẹ wò pé torí àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà pé kí ìṣọ̀kan èyí tí gbogbo wa ń pariwo kí ló lè fẹsẹ̀ rinlẹ̀ dòdòdò ní orílẹ̀-èdè yìí tó bá jẹ́ pé ààrẹ apàṣẹ wà ní tí a dẹ̀ sọ pé ààrẹ tó jẹ́ pé òun ní olórí ìjọba ó yẹ kí wọ́n lè fi ẹ̀dá ní ṣe àwọn ohun ní èso tó máa jẹ́ pé ó máa jí kí wàhálà tí ó wà lórílẹ̀-èdè yìí tí ó lọ sí òkun ìgbàgbé ẹ jẹ́ kí a fẹsẹ̀ tuntun ẹ jẹ́ kí a lọ sí ilé ẹjọ́ ẹ jẹ́ kí a ṣe gbogbo ẹ̀ nígbà tó jẹ́ pé ààrẹ wá àwáwí láti sọ pé wọ́n pa ajá nítorí pé ajá ń gbó ó yẹ kí a bèrè pé kí ni ojúṣe ajá èbí gbígbó ni ajá máa ń gbó bí ọ̀rọ̀ yẹn ti ṣe rí nìyí ẹ má jẹ́ kí a fi ẹ̀sùn tọ́nú fún ara wa ohun tí ààrẹ sọ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n wà ní àtìmọ́lé ààrẹ ń gbé àwọn ayé orí asán láti lè rí wípé ohun tí ò ṣẹlẹ̀ ni wọ́n tanná wò àwọn tí a bá wá ń sọ nípa pé bí ààrẹ sọ wípé àwọn tí ì ní ẹnìkan tí ó jẹ́ pé àwọn finú tàbí tí àwọn lè yàn kalẹ̀ tí ó máa gbàjọba lọ́wọ́ ṣe the most important thing in the life ni ẹnikẹ́ni tó bá wà nípò aṣáájú ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ní inú dúdùn kí ó dẹ̀ rí wípé ẹni tó máa gba ìjọba tó máa gbé ìjọba fún àbí tó máa gbé àkóso lé lọ́wọ́ ó máa jẹ́ ẹni tí ó jẹ́ pé ó lè tún iṣẹ́ tó ń ṣe iṣẹ́ rere tó ń ṣe sílẹ̀ ẹni tí ò bá bùkátà tí ò bá bìkítà lórí ẹni tí ó máa gba ipò lọ́wọ́ wọn á jẹ́ pé ẹni ò ní àṣeyọrí kan èyí tí ó jẹ́ pé ó lè dáàbò bò lórí ipò nígbà tí mo bá kúrò lórí oyè o ẹni tó ń bọ̀ wá gba ipò lọ́wọ́ mi ibi tí mo bá iṣẹ́ dé àwọn iṣẹ́ gbogbo tí mo ṣe kalẹ̀ ẹni yìí ń bọ̀ wá ṣe àtúnṣe yóò gbélé òun náà ni àwọn afojú rẹ̀ nípa ètò ìṣẹ̀lẹ̀ ní ìlú Abẹ́òkúta ṣe rí ohun kan ṣoṣo tí mo máa sọ mo fún padà balẹ̀ fún àwọn àjọ Àmọ̀tẹ́kùn ṣùgbọ́n ohun tí mo sì máa sọ ni wípé ẹ jẹ́ kí àwọn gómìnà wa kí wọ́n fi ọ̀rọ̀ òṣèlú sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí ẹ jẹ́ kí agbájúmọ̀ iṣẹ́ ìlú tí wọ́n gbé fún wọn kí wọ́n rí pé wọ́n mú lè lórí ètò ààbò torí ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ àwọn tí wọ́n ṣe ìwọ́n ní agbésùnmọ̀mí ni wọ́n àwọn sójà tí wọ́n gbé ìbọn tí wọ́n lọ pa wọn ta ló fún wọn ní àṣẹ tí wọ́n ní àṣẹ láti ṣe ohun tí wọ́n ṣe yìí ni ẹ jẹ́ kí wọ́n ṣèwádìí dáadáa kó jẹ́ sí ìwádìí kan tí wọ́n lè ṣe tó lè jáde ńbẹ̀ bí kì bá ṣe wípé kí gómìnà ìpínlẹ̀ Ògùn àti àwọn tí wọ́n lẹ́nu láàrin ìlú kí wọ́n rí wípé wọ́n dìde sí ọ̀rọ̀ yìí bí ò bá túbẹ̀ tó bá jẹ́ káwọn kí a ní kí a jẹ́ aṣáájú wa ní ìlú Àbújá òfin ọjọ́ kejì ọjà ní kò sí ohun tó máa tẹ̀lé àwọn tí wọ́n ti dẹ́mi wọn légbodò wọ́n ti dẹ́mi wọn légbodò nìyàn Ọlọ́run á dá wa sí ojú òní tiwa òfò oníṣẹ́wá tí tòfò máa fi kọ́lẹ̀ lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan mo gbójú balabandẹ̀ fún àwọn aláṣẹ iléeṣẹ́ ìtùgbà ẹkú iṣẹ́ ọwọ́ òní kun yóò a máa dúró ṣe o dàbọ̀ ẹ ṣeun gan sa ẹ dúpẹ́ fún ọ̀rọ̀ iyebíye tó jẹ́ wípé ó ti ẹnu jáde láàárọ̀ ìjọba ẹ ó sì máa mọ̀ ṣe síwájú àti bá mi ẹ̀ pọ̀ ẹ ṣeun gan àsìkò mi ò sí láǹfààní. jẹ́ àgbé ìgbè kan sí ká máa fi yẹn lọ. hello. hello sir. ojú òpó yẹn ò bá wa ṣe ọ̀rẹ́ ojú òta bá sì lè sáré rí ẹyọ kan pápápàkà tó lọ láàárọ̀ tó. hello sir. Hello. ẹ káàárọ̀. à ń gbọ́ yín sà. orúkọ ilé iṣẹ́ tó bóde bàjẹ́ o. àmín. àwọn olórí ilẹ̀ Yorùbá ló ń fìyà ń jẹ àwọn Yorùbá fún ẹ̀ ló fìyà ń jẹ wá.
ọlọ́wọ́ bá wa fún ẹ̀dí àìsè ni táwọn olórí wa bá pọ̀ kọ́wá gbà fún lọ́wọ́ ìyàtọ̀ fi ń jẹ wá ààyè solúṣọ̀rọ̀ yóò tó wà lẹ́yìn. ẹ sà àwọn olórí wa ẹ kú làákà ìsà àmọ́ ẹ sà wọ́n fàánù wa wọ́n ràn wá lọ́wọ́ wọ́n fi àgbẹ̀ wa pa wọ́n bá lẹ́yìn ti pọ̀ jù. ẹ sà ẹ jọ ṣé ohun tó wà nínú yín tẹ́lẹ̀ lẹ ń sọ ni àbí ètò tí a ṣe ló gbé ọ̀rọ̀ yẹn síta. A ní ṣé ohun tó wà nínú yín tẹ́lẹ̀ tẹ́ ẹ ti ń rò lẹ́sọ ni àbí ètò yìí ló tẹ̀ kúkú wá mú ọ̀rọ̀ yẹn ló mú èròǹgbà yẹn jáde. bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ń gbọ́. bẹ́ẹ̀ ni. ṣé láwọn tí wọ́n ń gbé ìfẹ́tọ̀ ní tiwọn àkọ́kọ́ ìlú parí ìfẹ́tọ̀ nípa wọn ní ètò tí wọn ò tẹ̀ tí wọn ò wọ́n fọ́ àrà náà wọ́n wá sí ìdílé ìfọwọ́dọ̀ pa wọn àbí ẹni ẹ̀wọ̀n kò yẹ nílẹ̀ Nàìjíríà ẹni tí wọ́n tẹ̀lé ìsìn tí ò lọ́wọ́ tó ṣe ẹ̀kọ́ tó bá tẹ̀lé ìsìn Nàìjíríà wọn ò ní fìyà jẹ ẹni tí ò ní sẹ́ máa fìyà jẹ. Ṣèyẹ kó ní bẹ́ẹ̀ náà ìdílé ẹgbẹ́ fún ẹ̀kọ́ ní gbogbo yẹn sìn orí ẹ̀kọ́ tó bá wọlé ní ìsìn ẹni tó ń lọ́sàn-án ń dámú dán. Ọlọ́run sànù gbogbo wọn Nàìjíríà. àmín àmín ẹ ṣé gan sa àmín àmín lọ́la lọ́hùn. lónìí dúró àmín òun tẹ̀ sí ọlọ́run sọ yìí ọlọ́run rẹ̀ lọ́wọ́ àmín ẹ ṣé gan sa. lóríṣiríṣi àní láǹfààní àti gbé ètò kankan mọ́. tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dá ṣètò lọ́tún lọ́sí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti àtẹ̀jíṣẹ́ ẹ̀yin tí ó wù wà lójú ewé tó wà WhatsApp wa Sodiq Akínbólú jáwọ́ àwọn tó wà lójú ewé WhatsApp wa lóríṣiríṣi sí àwọ̀ àtẹ̀jíṣẹ́ ti pọ̀ lọ lóríṣiríṣi báyìí wá báyìí lóríṣiríṣi èdè òkè náà nù lóríṣiríṣi kódà láti ilé ọ̀rọ̀ ti Magodo ni wọ́n sọ sí yẹn àìtí ní ọ̀rọ̀ lórí ti eléyìí. àtẹ̀jíṣẹ́ yẹn pọ̀ lóríṣiríṣi owó ní agbóla tí fẹ́ bẹ̀rẹ̀ sí. bo ní ká ti mú ná lórí Facebook ní wo já kúkú lọ sórí Facebook já lọ mú ní orí Facebook ní pápápá ti Facebook ní ká lọ ṣe ní pápápá ẹ̀yà ó dégòkè nẹ́ẹ̀tì yóò wọ́ọ̀kì ẹja máa ẹja dágbére ẹja dágbére nẹ́ẹ̀tì yẹn ò wọ́ọ̀kì nẹ́ẹ̀tì yẹn ò wọ́ọ̀kì àsìkò dẹ̀ tí wàá ṣọ̀rẹ́ wa. àsìkò bá a ṣọ̀rẹ́ nítorí pé a máa tó ṣe gàyà fún ìròyìn nísìnyí. a máa tó ṣe gàyà ó dà ṣáwo ní ìṣẹ́jú bẹ́lẹ̀ ń já òkè Lawal Mubarak àwọn náà wọ́n ṣe ó yà wọ́n lẹ́nu ṣe wá o Deborah Banjo Ajayi Ọláolúwa Olúwa pẹ̀lú mi Àkàndé ma may Allah help you Amina ya Allah it's Hafiz Bada ẹ̀ka rẹ̀ ní atọ́kùn Yèyékùn Ìnàjíbọ́sẹ̀ àti Bùkátà Ọlọ́run I greet you all that are also there. Àwa náà greet yín gan gbogbo yín tẹ̀ ń gbọ́ wa pátápátá làwa gan greet gbogbo yín la kí àlólódì ẹnìkan kan Fájọbí Abíọ́dún ẹ̀yin sọ pé àkúṣe ọpọlọ Ọlọ́run ọba máa fún wa ṣe àmì Walex Santos Shehu Òkètún Akin ṣé wo rédíò kẹ ìyẹn wà ní òkè àwọn tèmi ló ń kí mi Amdalat Kelani wọn ó ní o Queen and Big Brother Ọlákìtàn Bùkátà Ọlọ́run oyè Wálé David Olúwàgbèmí ààrẹ àtẹ̀jíṣẹ́ yín Florence Adéjọkẹ́ àrí àtẹ̀jíṣẹ́ tí náà àwọn olótú wà bẹ́ẹ̀ torí Ọlọ́run ẹ wo àtẹ̀jíṣẹ́ pọ̀ dégòkè
Jáwá máa lọ. Underlat guest wa lánàá ni. Wọ́n dìdí fèdè lú kan fi kí mi and I am blushing. I am happy. Ìgbéra náà ni ó rò pé àmọ́ bọ́n ṣe ń fi ìgbéra kọ èèbó ni àṣà ó ṣe kọ WAEC why not and if not ó ṣe kọ WAEC. Ẹ wọ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ kẹ́ máa wò wá kétékété ní ojú fọ́nrán ayélujára àti ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM yẹn Tungba FM live. Sodiq ọmọ Akínbólú orí akànkè wọnú adébí gíga láyé àwọn òbí àjèrè ẹ àwọn òbí tiwa náà àjèrè ambassador wàlàkùwátà ilá bílíẹ̀zìn amen. àròjọ mùsùlùkùn ọpẹ yẹmí owó làbẹ. ambassador àwọn ìwò lóríṣiríṣi. bákan náà ni ìyàgòdò. ṣé kò ní ó wà pẹ̀lú wa wámúwámú. Mr. Ajala Ajala Tungba náà. Ó wà pẹ̀lú wa wámúwámú. Ajala Tungba ó ní tó bá dé. Ó ní tó bá dé ok. Ọ̀rọ̀ dìtàn. We shall know when the time comes. Bákan náà ni. Ọmọ IT wa Amaka Amọ̀kẹ́ OMB. Ok ó fún súná mi orí tí ọpẹ́ ṣojú bígbà àti pé wọ́n fi yẹn lẹ̀ máa tún yẹn wò èèyàn kan ló ń jẹ́ Ṣọ́mà Bello bó tẹ̀ pé ṣọjọ́ bí ń jẹta 51 years like 20 years ọ̀rẹ́ mi àtàtà. bẹ́ẹ̀ lè rí in fact àwọn tẹ̀tún ní billboard wọ́n tún ní billboard. Ó ní billboard o báyìí tó bá ti rí báyìí signpost wà bí ẹ sì tẹ bá gbọ́ Ṣọ́mà ẹ kọ́kọ́ wo bó o ní. tó bá dẹ̀ tó ń jẹ́ lórí ọ̀rọ̀ wọn ní Chineke Gosegi àti Maka Balẹ̀.